wa káàárọ̀ káàkiri ibi tí a ti ń láǹfààní láti máa wo Freedom TV fún àkókò yìí. Ẹ̀ẹ́dẹ̀ ọdún bí wọ́n ní Nàìjíríà yìí ti gbogbo wa ni kò síbi tá a lè lọ bàbá tiẹ̀ láǹfààní tá a rìnrìn àjò ilé làbọ̀ sinmi oko bá a bá jẹ̀ títí tí wọ́n ní béwúrẹ́ bá jẹ̀ títí yóò padà sílé olówó rẹ̀ náà ni kò sí bẹ́yìn ó ṣe rìnrìn àjò tó wọ́n ní odò tó bá gbàgbé orísun yóò gbẹ ni àní gbẹ o odò wa ò ní gbẹ láṣẹ tẹlẹ́dùà bó tilẹ̀ ń ká lọ òkè òkun ká lọ tọ̀sà kò síbi tá a lè rè ní àgbáyé ilé wa ilẹ̀ wa ìlú wa tẹnitẹni báyìí tàkísà òní tààtàn ìlú wa ṣe pàtàkì sí wa o bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ ká fi mú orílẹ̀-èdè yìí torí pé orílẹ̀-èdè yìí ọjọ́ ọ̀la wa ni ọjọ́ ọ̀la titi yín ọjọ́ ọ̀la titi wa ọjọ́ ọ̀la gbogbo wa lápapọ̀ yóò dá aláṣẹ tẹlẹ́dùà gbogbo ẹ̀yin tẹ́ pé ẹnu àbùkù báyìí lẹ fi ń pe orílẹ̀-èdè yìí kì í ṣe ohun tó bójú mu ẹ jẹ́ ká máa gbàdúrà fún orílẹ̀-èdè yìí torí pé àwa tá à ń fẹ́ ìhà òṣèré àdúrà òun ló yẹ orílẹ̀-èdè wa mú kí n káàkiri ibi tẹ́ ti láǹfààní láti máa wà fún tàkókò yìí lórí ètò yìí ètò wa ní wòye títí yín bó ló ti rí ẹni ó tún ti dé láàárọ̀ yìí mú tún dídé náà nìyẹn pẹ̀lú àlejò mi ńlé wọ́n ti wà ń kalẹ̀ kí là á pẹ̀ kẹ́lù lọ́jọ́ títò ní àmọ́ ń gbà tá a bá lọ tá a padà dé là ń bẹ̀rẹ̀ ètò lóníràbádì gan Abọ́sẹ̀dé Akínlábí Fátidé ló kọ tèmi mo kí yín o ẹ káàárọ̀ ẹ wá nǹkan fìdílé ká tún jọ gbádùn ètò ń tàárọ̀ yìí ẹ kú ìwòran etí tẹ fi ń gbọ́ wa kò ní di ojú tẹ fi ń wò wá bẹ́ẹ̀ kò ní fọ́ o mo kí yín lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ padà sórí ètò níwòye títí tí àlejò mi mo kí yín o ẹ kú kalẹ̀ bá ń kí àwọn aráalé kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ lẹ ti wà ní orí ètò. ẹ̀yin aráalé mo kí yín èmi ni ọmọ yín àbúrò yín Adébáyọ̀ olówó kéré tí àwọn èèyàn mọ̀ sí $1 nílùú Iléṣà mo tún jẹ́ olóyè tó pọ̀ nílùú Iléṣà kábàdé kábàdé dárò kò yẹ tí mo jẹ́ ó máa alẹ́. bàbá olóyè rẹpẹtẹ oyè ti pọ̀ jù àgbà akin táyé ṣe olú ọmọ ó pọ̀ king of boys. bẹ́ẹ̀ ni ẹ ṣé o. mú kí ẹ káàbọ̀ sórí ètò yìí láàárọ̀ yìí. ẹ ṣé olóòtú. ẹ̀yin wa nílé kí la pẹ̀ kẹ́lù lórí ètò yìí ohun tá pẹ̀ kẹ́lù láàárọ̀ yìí torí pé tábáníkà wo àlejò wa ọ̀nàrẹ́bù $1 Báyọ̀ olówó kéré tábáníkà wo ní ti iṣẹ́ ṣíṣe tàbí ní ti ìrírí wọ́n ti gòkè àgbà níwọ̀n àmọ́ a lè pè wọ́n ní ọ̀dọ́ fún àkókò yìí ọ̀dọ́ ni wọ́n a sì mọ̀ pé ó yẹ kí ọ̀dọ́ kó nípa tí ó mọ̀ kó láàrin ìlú kó ọ̀dọ́ kó tó lè gòkè àgbà kí ọ̀dọ́ kó tó di wípé ó dá ọ̀dọ́ ní ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí ọ̀dọ́ ní ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀dọ́ báyìí náà ní ọjọ́ ọ̀la ilẹ̀ Ìjẹ̀ṣà ipa wo wá ni ọ̀dọ́ ń kó láwùjọ kó tó di wípé orílẹ̀-èdè yóò dúró bó ṣe yẹ kó dúró torí pé ọ̀dọ́ ní ọjọ́ ọ̀la orílẹ̀-èdè àlejò mi ẹ jẹ́ á wò kí ni ojúṣe ọ̀dọ́ láàrin ìlú. kí tó lè máa kọ orin kí tó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí máa kọ orin kan fáwọn ọ̀dọ́ tó wà ní pé bàtà mi á dún kókó ká bàtà mi á ró kókó ká tí mo bá kàwé mi bàtà mi á dún kókó orí àtò bá kàwé rẹ o bàtà rẹ á wọ́ kẹrẹrẹ nílẹ̀. ẹyẹ yẹn wá lé ọ̀dọ́ dára ọ̀dọ́ lè mi o n tọ́dọ̀ roles ọ̀dọ́ lè play pọ̀ ó yàpá gan ní òṣèlú ni o nínú ilé ni o nínú ìjọ Christianity Islamic or traditional kò sí òtí wọn lè ṣe o ìwọ̀n ẹni tí ò ṣe wọn kan tó yẹ pé kò sí nínú religion kankan rárá ọ̀dọ́ náà ó ní kò tó lè ṣe o roles wa pọ̀ jaburata tàbí ká máa dárúkọ ilẹ̀ aṣú ilẹ̀ àwọn lára olóòlùwà tí ká máa sọ sí. ipa tí ọ̀dọ́ lè kó kí kó lè dàgbàsókè. ó pọ̀ we call it community development the youth toward economic development or community development lẹ́mí yẹn gẹ́gẹ́ bí ọ̀dọ́ àwọn ọ̀dọ́ níṣẹ́ ṣe ní community wa because community mi àwọn ìjọba agbára tó máa dúró di gómìnà tó máa dúró di minister tó máa di commissioner kó tó di pé wọ́n máa wá ṣiṣẹ́ kan no even the chairman local government ẹ̀yin ọ̀dọ́ ẹ kóra yín jọ ní community you have a chairman of the community any chairman any treasurer any treasury
ẹ kóra yín jọ pé. ìyẹn ni pé tí n bá gbọ́ yín yékéyéké kí ọ̀dọ́ ní láti kọ́kọ́ kóra jọ náà. kọ́ kóra wọn jọ níbi tán bá ní ecosystem tó bá wà ní ecology tó bá wà dáṣe mi ò mọ̀ sí wa sọ ní. ìyẹn ni wọ́n wà ní ìṣọ̀kan. ní ibi tán bá ní area of the habitat tí ibi tán lọ́dọ̀ àwọn sí tán ń gbé community wọn ní àwùjọ láwùjọ bí tán ń gbé tán wà wá kóra wọn jọ bóyá mẹ́wàá ni àwọn márùn létí ọ̀kan pé ẹ̀wùjọ náà wà tó wọlé sí ìletò kejì ojú ọ̀nà yóò dáa àwọn ìjọba ọ̀ràn tí wà wọ́n jẹ́ kíní ká ṣe ó yá bábà la máa ṣe they can task themselves níwọ̀nba tó bá wà lọ́wọ́ wọn wọ́n tún lè make report kan tó kọ́ fáwọn tó wà ní àwọn adarí tó wà ní ìṣàkóso ìjọba pé àdúgbò wa o nǹkan báyìí ló ń jẹ wá ń yà o torí àwọn bàbá àgbàlagbà tó wà ládùúgbò wa ìwọ̀nba lójú wọn ó ṣe kí ni tó ká òkè mọ́ ṣùgbọ́n àwọn ọ̀dọ́ yìí la máa jòkó pé ó yá lágbájá write letter ní orúkọ àwọn tó wà lókè àti orúkọ àwọn community wípé a ní ìdìrànlọ́wọ́ wọn iná dágúdájú lónìí ọ̀sẹ̀ mẹ́ta ìlú àdúgbò mi ò níná oṣù méjì àdúgbò mi ò níná tó dẹ̀ pé ìyá ọjọ́ jẹ wọ́n yà wọ́n á forward letter yẹn wọ́n á fi wọ́n sẹ́ sí PRO community ẹgbẹ́ wọn tó ń kúndà kalẹ̀ yẹn gẹ́gẹ́ bí group wọn ní community yẹn wọ́n á fi wọ́n sẹ́ òkè o bá a lọ fún wọn ní Òṣogbo ọ̀ ní Ìbàdàn níbi pé ìyá báyìí ń jẹ wá ẹ̀kẹ́ ti sìn so òun làwọn adarí yẹn náà máa wá wò pé ìyẹn ọ̀dọ́ má ti fi ránṣẹ́ torí ìbínú ọ̀dọ́ ó lágbára torí pé kí ni wọ́n á ní kán jọ̀wọ́ bẹ́ẹ̀ náà fẹ́rẹ́ tí wọ́n bá wá ṣe àwọn ọ̀dọ́ wá fún wọn ní táìmù bóyá bí oṣù kan pé láti fi dá èsì padà tí wọ́n bá wá tún rí inú lè bí àwọn ọ̀dọ́ yìí kan dà kan máa nǹkan tí ó yẹ kó ṣẹlẹ̀. ẹ jẹ́ wá wo bí tẹ́ ẹ sọ̀rọ̀ dé yìí àwa tó jẹ́ pé orílẹ̀-èdè yìí a jọ ń gbìyànjú láti sọ wípé ó dáa o gẹ́gẹ́ bí ọ̀dọ́ àwa ní ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí ó yẹ kí ọ̀dọ́ máa gbé láàrin ìlú láwùjọ àti ní agbègbè ibi tí wọ́n bá wà ǹjẹ́ ó yẹ kó jẹ́ wípé ọ̀dọ́ kó máa bí inú tán kó jẹ́ pé ọ̀dọ́ ń bínú àbí délẹ̀ kó dáa látàrí wípé. wọn ò ní bínú délẹ̀ olóòtú àná àwọn bàbá wa ẹ máa gbọ́ àwọn bàbá wa wà nílé àwọn bàbá ṣe mítìn náà tí wọ́n bá wá bá àwọn ọ̀dọ́ yẹn ṣe mítìn wọn ti bẹ́ẹ̀ pé a sọ̀rọ̀ dé ọ̀ tó kú dẹ́ kan yọ kúrò ọ̀ kan fi àfikún sí ọ̀ kan yọ kúrò ń bẹ̀ àwọn bàbá yẹn àwọn náà máa wà ní mítìn yẹn tí wọ́n náà máa ṣe kíni tí wọ́n máa kẹ́ wa lẹ́yìn tá a yọ kúrò. bí àpẹẹrẹ ẹ jẹ́ ká wo ilẹ̀ Ìjẹ̀ṣà tá a wà yìí ọ̀dọ́ pọ̀ jáǹtì rárá ní ilẹ̀ Ìjẹ̀ṣà o. ẹ jẹ́ wá wo ǹjẹ́ tẹ wà ní ìṣọ̀kan. a ò sí ní ìṣọ̀kan olóòtú a ò sí ní ìṣọ̀kan because àwa ọ̀dọ́ Ìjẹ̀ṣà ò kóra wa jọ mo sì ń ṣe lọ́wọ́ mo ṣe program kan gbà kan gbìyànjú ló gbọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi ní OSBC there is a former DG Wálé Ìdòwú ọ̀gá wa yẹn ló ràn mí lọ́wọ́ ń gbà yẹn àti bàbá ìpẹ̀lẹ́ o Dìran Abé bàbá wa Ọlátúbọ̀sún Dìran Abé bàbá ìpẹ̀lẹ́ olórí ètò ìgbà yẹn lọ sí OSBC lọ sí lórí ọ̀rọ̀ ìdọ́ yìí náà ni lórí ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ tá à ń pariwo gbà mọ́ kàn pé tèmi gan ni wọ́n ọ̀dọ́ la fans club káká àwọn ọ̀dọ́ jọ ṣé mọ̀ bàtà ṣe yẹn pé bóyá àwọn ọ̀dọ́ yẹn náà bóyá wọ́n máa ní one way and another láti fi máa wọnú ara ká máa rò má zara wá wọn tá a bá lè ṣe fáwọn ọ̀dọ́ èmi ìyá ọ̀kadà ló ń jẹ́ gbogbo yẹn ò lè gbọ̀kadà tí ìsìbẹ́ ta bá gbà ní oṣù yìí oṣù tó ń bọ̀ ìsìbẹ́ ta mìíràn tún gbà ṣùgbọ́n agbára ni ṣẹ́gẹ́tì sí so ọ̀rọ̀ tí ẹ sọ yìí inú mi dúró dùn gan because àwọn ọ̀dọ́ nígbà yẹn gan ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti ṣe kíni ló ti gun òkè but àwọn kan tó ṣe kíni gbàtí gbogbo ẹ̀ ń lọ tó due to the economy of things bó ṣe rí fún èmi gan particularly ó jẹ́ kí n ṣe kí n tó lọ́lẹ̀ jẹ́ pé ẹ̀yin ọ̀dọ́ yẹ kóra yín wá o ẹ̀yin tẹ́ ti gba machine tẹ́ ti gba nǹkan ìránṣọ ó yá ẹ sì máa lò yẹn ná ẹ̀gẹ́ ti sìn what I will do is this tó bá wá tún yá returns torí ọ̀kadà mi àdìgbò fún yàn $100,000 gẹ́gẹ́ bí ọ̀dọ́ gẹ́gẹ́ bí tèmi àdìgbò fún $100,000 àdìmọ̀ ọ̀kadà ń sìn tó ta so tíyàbá mú bí ọ̀dẹ̀dẹ̀ wá àmúbáṣe wọn ṣe tá tó máa jọ ìmọ̀ tá gbé fẹ́lómi bọ̀ nípasẹ̀ mi ń gbà yẹn náà ti náà àṣìṣe lọ ṣùgbọ́n kò dàbí tẹ́lẹ̀ yẹn mọ́ ní pé àwọn èèyàn gé ni gán gidi
wọ́n sọ pé ẹ̀yin ọ̀dọ́ akáfara wa lọ́wọ́ sókè. ǹjẹ́ ẹ̀yin nìkan lẹ̀ ń ṣe ǹjẹ́ tí ẹ ó dáa èmi nìkan o wọ́n ní pé igi kan kò lè dá gbó ṣe ẹ̀yin wò kó dáa ní ìwọ̀nba tí Ọlọ́run tó bùkún yín èmi nìkan ni. ẹ ti ṣe ǹjẹ́ tí ẹ sọ fún àwọn adarí tó jẹ́ ọ̀dọ́ tó kù tó dáa o pé ẹ jẹ́ àti ẹ̀ ṣe báyìí láti rí i pé. mo sọ fún ọ̀pọ̀lọpọ̀ wa ní ká sì máa wò ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ṣe kí ni àwọn ọ̀dọ́ mi mo sọ wá ní ọ̀rẹ́ mi alpha a ní ìsìnkú wọn ni ó lè ṣe gbàtí wọ́n yà wọ́n á ṣe tòun wọ́n á ṣe delay tactics kò jẹ́ kí àwọn ọ̀dọ́ yẹn láti meet up èmi nìkan ò lágbára àti because bí ìgbà ṣe ń wá bí mo ṣe ń wo business gbogbo ẹ̀ ìyàwó àjẹ gbogbo ẹ̀ mọ̀ ṣùgbọ́n èmi náà pé àwọn ọ̀dọ́ yìí they have little problem they have much problem they cannot so that if I'm over let me just try. pé kí ìgbà kó lè dẹrùn fún àwọn ọ̀dọ́ ẹ jáwọ́ lábala títí nìyẹn yes ní ilẹ̀ Ìjẹ̀ṣà lápapọ̀ àwọn ipa wo gẹ́gẹ́ bí aṣíwájú tó yẹ pé ẹ ti dàgbà láàrin àwọn ọ̀dọ́ yìí ipa wo gan lẹ ti ń sà láti rí pé ìṣọ̀kan ó jọba láàrin àwọn ọ̀dọ́ kí ìdàgbàsókè kó lè bá ètò ọrọ̀ ajé kó lè bá àwọn nǹkan tí ó jẹ́ pé àlùmọ́nì nǹkan tí ilẹ̀ Ìjẹ̀ṣà ní o kó lè wà láwùjọ wa àwọn pa o lẹ̀ ń sà àbí bí ohun gbogbo ṣe wà yìí nínú òye títí ó yẹ kó bó ṣe gbọ́dọ̀ mọ́ rí lọ. gbọ́dọ̀ wá níbi ilé lọ because wọ́n ní ilé láti kẹ́sọ̀ ròde ilé tèmi kan ti jáde fúnra mi gan mo wo bẹ̀ wò ẹgbẹ́ mo bọ́ síta ṣe rí ìta àwọn ọ̀dọ́ pọ̀ ń bẹ̀ gan gidi tó bá wọ́n á lò kọ́kọ́ nínú ìjà pé mo kàn tún lọ́kàn mi pé àwọn olóyè ta ní nílẹ̀ Ìjẹ̀ṣà àwọn bàbá wa bíi bàbá wa ọba ńlá ó níbi táwọn náà ṣe kí ni tó joyè sí ọ̀dọ́ máa pọ̀ ń bẹ̀ àwọn bàbá wa bíi olóyè lẹ́jọ́fì àwọn náà wà ń bẹ̀ o lẹ́jọ́ká wà ń bẹ̀ o àwọn olóyè ńláńlá onímọ̀ wà ń bẹ̀ o onímọ̀ òfin mọ̀ kábíyèsí Agboobiadé ǹjẹ́ wá ní ẹgbẹ́ oní àjọṣepọ̀ pẹ̀lú wọn gbogbo mi ti láti jọ pẹ̀lú wọn tó mọ̀ ọ̀sẹ̀ tí mo dúdú lẹ́nu mẹ́ta pé kí n lọ báwọn olóyè yìí pé ẹ̀yin bàbá wa ẹ pọ̀ gan alájẹ wà ń bẹ̀ ìlú lajẹ wọn pọ̀ gan Olókùtọ̀ Ọ̀pẹ elect gbogbo wọn kákan jòkó ká sọ̀rọ̀ pé gbogbo bí tẹ́ ẹ joyè sí àwọn ọ̀dọ́ wà ń bẹ̀ kí la lè ṣe mo sì fẹ́ make move mi gbọ́dọ̀ parọ́ mo sì fẹ́ make move yẹn ni because àti lè make move yẹn bí táwọn náà ṣe kinní sí tí wọ́n bá fẹ́ pe ìgbàdé àdúgbò wọ́n á pa àwọn ọ̀dọ́ yìí síbẹ̀ for development fún ìdàgbàsókè ẹ̀ka ti sìn nǹkan tí mi try ti tèmi personally nìyẹn o láti ṣe o gẹ́gẹ́ bí èmi o gẹ́gẹ́ bí ọ̀dọ́ o tí wọ́n dọ̀ lé mi náà o mi ti ẹ mọ̀ bó àti bó ara délé láti fi ṣiṣẹ́ káwọn olóyè ká lọ bá arójò wà ń bẹ̀ ọ̀fìn ìrójò àwọn bọ́ọ̀sì wà ní ìrójò gan iléeṣẹ́ àbágbọ́ iléeṣẹ́ ìrójò ká lọ bá rójò á pẹ́ àwọn ti tọ̀dọ̀ wọn pé ó yá báyìí ni we need community development àfi lè mẹ́kẹ́ o ṣé wọ́n bá wa sọ̀rọ̀ tútù tó kọ́ bá bọ̀ lókè gan lọ́dọ̀ àwọn bàbá yẹn gan wọ́n á tún pè wá pé ọ̀ya o ìyá ọmọ mi òkò bẹ́ẹ̀ lọ sọ yọjú o ó yà yín náà ìgbà odò ẹsẹ̀ rẹ ẹlẹ́sẹ̀ rẹ náà wà ń bẹ̀ ọ̀pọ̀ ìdásá wà ń bẹ̀ oníkànnìkan orí kó pọ̀ àwọn olóyè pọ̀ lè ṣe àkábíyèsí arúmọlànà mo ti fi la o ẹjọ́ àwọn olóyè yín mi pàjẹ́ mi dájẹ́ bí àbá bí nǹkan bóyá bí mo ń pàjẹ́ bí òfin náà ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ibi tí wọ́n joyè sí káàkiri àwọn ọ̀dọ́ wà ń bẹ̀ yìí kan náà oko ìwé àkókò rural areas Ìgbẹ̀rẹ̀kòdó ó pọ̀ gan Ìjànà Ìyìntà Ẹwẹ́ta ó pọ̀ gan kíkà Tàkùmọ́sà east and west orí adé Òbòkun gbogbo àwọn tó joyè káàkiri àwọn àrò gbogbo wọn kọ́ pé gbogbo wọn jòkó kán bá wọn sọ̀rọ̀ àwọn yúùtù kán pa àwọn yúùtù wo ibi tí wọ́n belong sí. ẹ jẹ́ kí n béèrè ǹjẹ́ ó ní àǹfààní kan gẹ́gẹ́ bí ọ̀dọ́ tẹ̀ ti ń jẹ látọ̀dọ̀ ìjọba. èmi àbí personally ọ̀dọ́ nílẹ̀ Ìjẹ̀ṣà àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ wa o lọ́dọ̀ ìjọba lókè àbí. àti ní ìjọba ìbílẹ̀ o ǹjẹ́ ó ní àǹfààní kankan tí ọ̀dọ́ ń jẹ. ó wà bọ̀ kò pọ̀ tó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ká àwọn fọ́ọ̀mù kan NB form wọ́n pín káàkiri àwọn wọ́n ní 1,000 láti federal tó pé mi gan dórí field mo rí àwọn bíi 3,000 èèyàn tó pọ̀ bíi lórí èrò mìíràn fẹ́ gbà ní òkè wọ́n náà fẹ́ gba 1,000 kìíní ní iléeṣẹ́ àbí nǹkan ṣé mọ̀ èrò ti pọ̀ jù àwọn kan tó lura wọn lórí fọ́ọ̀mù ìjọba fún ẹ mọ̀ pé ìjọba olùgbà gbogbo wa ṣiṣẹ́ náà we cannot get a white collar job gbogbo akọ́lá máa ṣiṣẹ́ ní bank gbogbo akọ́lá máa ṣiṣẹ́ ní Abuja gbogbo akọ́lá máa ṣiṣẹ́ ní Èkó gbogbo akọ́lá máa ṣiṣẹ́ ní Bank gbogbo akọ́lá máa ṣiṣẹ́ ní Zenith gbogbo akọ́lá máa ṣiṣẹ́ ní Polaris
ṣùgbọ́n wọn bá tó wá látòkè yẹn náà á dùn mọ́ra wa lọ́wọ́ sàlẹ̀ ń bí mákàrún àwọn ìjọba ni pé kọ́njọ́ kó tó fi kún kọ́njọ́ kó fi kún torí pé kí ni kò pọ̀ what are those forms ẹ má bínú ẹ̀yin ìjọba Buhari gómìnà president wa ní Nàìjíríà ló kó gbogbo ó ní àwọn afẹ́ gba 1,000 applicants Ọ̀ṣun ní Iléṣà ni mo mí yẹn 1,000 àwọn kan ti pè mọ́ àwọn ọmọ sí ń gbọ́ àwọn kan tó ti tòkó sórí kíní ẹ tá bá mú ọmọ náà ni ṣùgbọ́n ó kéré abẹ̀yìn pé kẹ́ jọ̀wọ́ ẹ bá wa sí kíní kẹ́ tó bá wa too wide gbogbo akọ́nà máa fún níṣẹ́ gbogbo àwọn ètò òníṣẹ́ ló pọ̀ jù unemployment ti pọ̀ jù and when unemployment is rising economy will do what ọ̀pọ̀lọpọ̀ àwọn jobless olè àpọ̀ oríṣiríṣi kan ló máa ṣẹlẹ̀. àmọ́ gẹ́gẹ́ bí ẹ jẹ́ ká wò ó gẹ́gẹ́ bí a ti jọ mọ̀ tá a ti ń gbọ́ tá a sì ń fojú rí a rí i pé ilẹ̀ Ìjẹ̀ṣà ó jẹ́ ilẹ̀ tó ní ètò ọrọ̀ ajé ohun àmúṣọrọ̀ ajé ẹ jẹ́ wá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọ̀nà owó ló wá di wípé wọ́n fi ń gbà láì ọ̀nà ni wọ́n fi wà láì ní iṣẹ́ lọ́wọ́. ọ̀lẹ lọ́pọ̀ jù nínú wa wọ́n káwọn China kan wá lẹ́nu ọjọ́ mẹ́ta nísìn gbogbo ọ̀dọ́ wa ń bí ní Ìtàgùn gbogbo ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wa gold wọ́n á ní illegal mining àwọn kan àwọn China ohun táwọn China yẹn gan ṣe sáwàgà ò lè ṣe ni sorry to say sáwàgà ò lè ṣe ni ẹ fún wa ní ẹbá kẹsítọ̀. ẹ mọ́ gbàgbé o. ẹ mọ́ gbọ́. ẹ̀yin lè ṣe ọ̀dọ́ lè mi sọ àwọn jẹ́ gbégbèsè tuntun láti rí i pé ó da nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ Ìjẹ̀ṣà o ẹ̀yin ọ̀dọ́ fẹ́ máa fi ṣe ètò ọrọ̀ ajé. tábàdíkà wọ ọ̀dọ́ ilẹ̀ Ìjẹ̀ṣà ká pariwo sókè ọ̀rọ̀ ohun ò ní dókè much ẹ̀dẹ̀ pariwo wípé ká má fa wàhálà ká má pariwo. ẹ̀ ń ṣe wàhálà. ok ẹ máa gbọ́ ẹ wo Ìtàgùn yẹn sìn káwọn èèyàn lọ sí Ìtàgùn pé ó yá ẹ stop iṣẹ́ káwọn mọ̀pọ̀ la máa kó wa ẹ jẹ́ ká wò ó dà o ẹyẹ gbogbo apàdé roundabout o à ń lọ Ìtàgùn o àwọn lọ lé àwọn òyìnbó kúrò ń bẹ́ o ká tó di pé Adé College of Education àwọn mọ̀pọ̀ àti bọ̀m̀báàdì wa wà náà dọ̀ ń dà lóru so òkè ní kábẹ̀ àtijọba ìbílẹ̀ o àti àárín àti tòkè o kábẹ̀ wọn pé àwọn òyìnbó yìí sẹ̀ ẹ̀yà náà ní ọmọ àdẹ́gbòdò mi wà yìí ọjọ́ iwájú wa o ibi tó ti ń gbẹ́ kínní yìí ọjọ́ iwájú. gẹ́gẹ́ bí n ta gbọ́ a rí i pé ó ti fẹ́ẹ̀ ní í ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ gan pé ó da ẹ̀kúlé bàbá mi rèé o ẹ bá ń wà. àwọn tẹ́bi pa ni wọ́n á gbowó ṣe pé mo sọ náà tẹ́lẹ̀ pé tẹ́bi bá tí unemployment bá pọ̀ ibi á pọ̀ ẹ̀yìnkùlé bàbá mi èmi kọ́ ní àwọn tẹ́ sọ ẹ̀yìnkùlé bàbá mi wọ́n àgọ́dù ńbẹ̀ wọ́n á gbowó wọ́n àgọ́dù bẹ̀ tó bá lọ́jọ́ iwájú ńkọ́ ẹ wá wọlé ẹ̀bẹ̀ ilẹ̀ tí wọ́n bá gbẹ́ lónìí ẹ wò bó ṣe máa yẹ ní in the next 2 years ọ̀pọ̀lọpọ̀ òró wọn kàn gbowó ni ó tó fẹ́ kó máa tán and this is our heritage and also is our inheritance for ó tó jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn bàbá wa bá lára fún wa pé ilẹ̀ Ìjẹ̀ṣà lẹ́yìn tí wọ́n fi ta àtúní góòdì yìí ẹ báyìí ká tọ́ ọjọ́ la wà náà community ìbò mímu wá gbé education wá gbé ọbẹ̀ mọ́ ni àdúgbò òní pẹ́pẹ́ rẹ̀ tí a bá ti gbé àwọn òyìnbó wọlé gbóyè wọn wọlé kán wá góòdì yìí tọ́dẹ̀ ń gbẹ́ kìnní tọ́dẹ̀ ń gírèlì kìnní bí ẹ̀yin náà mọ̀ so ọjọ́ iwájú ní kẹ́kẹ́ máa wẹ̀ má yẹ ká wo president owó yìí àtàn. mo rí i pé ó ká mi lára ni àlejò wa ó ká mi lára o. wọ́n wà lákọ náà wà bí ìbọn ẹ jẹ́ lókè lọ́hùn torí pé ọ̀rọ̀ wà nílẹ̀ tí a sì pẹ̀ kẹ́lù lórí ètò nígbà tó bá tún wá tákòókò ní báyìí nígbà tá a bá wọlé a fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sí ojú ìwòran tí ẹ̀yẹ èèyàn wá lé tẹ́ láǹfààní láti pèsè láti dá sí ètò yìí ibi tó bá kọ sẹ́yìn níwòye títí yín ojú tẹ́ bá fi wò ó pẹ̀lú ìta ń pẹ̀ kẹ́lù níbi báyìí láàárọ̀ yìí nígbà tá a bá dé nígbà tá a bá lọ báyìí láǹfààní láti pè wọlé à ń bọ̀. lágbo òṣèlú. lágbo òṣèlú. lágbo òṣèlú. àwọn alábòtí ìbò. orí ètò lágbo òṣèlú láò ti máa gbé gbogbo ọ̀rọ̀ tó ń lọ láàrin àwọn olóṣèlú wa yẹ̀wò ní ìtanijí ìpolongo. ẹ gbọ́ náà bó o bá o pa bó o bá bù lẹ́sẹ̀ ṣé bó ṣe yẹ kó ṣèlú orílẹ̀-èdè wa orílẹ̀ léyìí bẹ́ẹ̀ bá fàyè gbà mí. ń gba ọkọ̀ bọ̀ mí lọ. ẹ dúró ná ibo nìfaradà wà láàrin àwọn olóṣèlú òde òní.
ohun tọ́wọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. èyí pẹ̀lú àwọn nǹkan míì láwọn máa gbéyẹ̀wò láàárín àwọn adarí òṣèlú àti àwọn ọ̀tọ̀kùlú tí wọ́n mọ̀ ti fún tẹ̀dọ̀ òṣèlú ṣíṣe. yóò máa wáyé ní Unique 103.1 FM àti Freedom Television. pẹ̀lú atọ́kùn tó dáńtọ́ olólùfẹ́ yín Jare Ayọ̀ Martins. ìpàdé di gbogbo ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun láago 3 ọ̀sán sí 4 lágbo òṣèlú. ètò ní ẹ gbà bẹ́ẹ̀. ẹ wá wá àwọn òṣèlú ṣáwọn lọ́dún jà ní ìjà rèé mo wá láàárín àwọn ọmọ. Àríyá, 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 àríyá. Àríyá, àríyá, àríyá lètò, ètò làríyá. Àríyá lètò tí ẹ ó máa jẹ̀gbádùn ní gbogbo ọjọ́ Sunday ní ìkànnì tá a wà níbẹ̀ yìí Freedom TV channel 34 UHF ní Freedom Plaza. Ibẹ̀ ló sì máa jẹ̀gbádùn ètò àríyá ní aago 7:30 àṣálẹ́ ní ọjọ́ Sunday títí di aago 8:30. Abala 3 lètò àríyá. Abala àkọ́kọ́ níbi tí a ti ń béèrè ìbéèrè lọ́lọ́kan òjọ̀pọ̀n nípa òwe, àṣà àti ìṣe. Abala kejì níbi tí a ó ti máa gbé àwọn àlejò wá, àwọn àlejò tó mọ̀ nípa àríyá. Kò tún wá tán síbẹ̀ o. Abala ìkẹta níbi tí a ó ti máa gbé àríyá jáde wá síbi tí ẹ ti ń ṣe ìnáwó táwọn olóyìnbó ń pè ní red carpet. A ó gbé wá, a ó fọ̀rọ̀ wára wa lẹ́nu wò bí ìnáwó náà ṣe rí. Bẹ́ẹ̀ bá wò lórí móhùnmáwòrán Freedom TV, bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ ṣe máa rí lórí YouTube àti Facebook wa. Atọ́kùn ètò àríyá ó ní ọmọ yín, ọ̀rẹ́ yín, Abídèmí Ọmọyìnmínú Àyà Ọ̀dẹ́tọ́lá tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mọ̀ sí ìyá àríyá. Àríyá lètò. Ètò àríyá lórí Freedom TV. Àjọ máa gbọ́ ní channel. bẹ́ẹ̀ náà ni a tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú ilé bẹ́ẹ̀ mo tún kí yín káàbọ̀ sórí ètò ní Rabadi gan. Àlejò mi mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ kóhùn látàárọ̀. ẹ ṣe olóòtú ẹ ṣe jẹ́ àwò honorable $1. Àgbàkin ilẹ̀ Ìjẹ̀ṣà yìí ó nílò ìdàgbàsókè. Ẹ̀yin ọ̀dọ́ náà sì lẹ́ gbìyànjú lẹ́gbẹ̀gbẹ̀sẹ̀ ọ̀nà wa lẹ́yìn ọ̀dọ́ wa fẹ́ gbégbà báyìí tí ohun gbogbo fi yàtọ̀ tẹ́ ó fi rí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ nílẹ̀ Ìjẹ̀ṣà ọ̀nà wo lẹ́gbẹ̀gbà. ó ní àwọn areas tí a máa mẹ́nu bà nípa ètò ẹ̀kọ́ ọ̀dọ́ náà ní ṣẹ̀ṣẹ̀ níbẹ̀ àtàwọn òbí wa ṣe pé I need improvement. ètò ìbá tiẹ̀ wò dáadáa nípa ètò ẹ̀kọ́ tẹ́ ẹ sọ yìí ó ní improvement. a rí i pé ohun tí ilẹ̀ Ìjẹ̀ṣà ní béèyàn bá lọ léèwé tó padà dé pẹ̀lú tí ó wà nílẹ̀ Ìjẹ̀ṣà yìí ó tó láti sọ wípé èèyàn ń jókòó tí kódà ńgbà tẹ́mi náà kú nílé ẹ̀kọ́ bí n bá tiẹ̀ ríṣẹ́ white collar job eléyìí náà tó jókòó tí. ìgbà tó bá máa yá gan olóòtú ni pé àwọn òbí wa gan wọn máa ní primary ní kọ́ka o ní àmà necessary ní kọ́ka o tó rò lágbára ẹ̀dẹ̀ á máa wá ìkókó àbó ẹ̀ kẹ́tọ́ lọ sí wẹ́dà àwọn ti sáré kọ́ alẹ̀ ló ti kọ́lé ìyẹn àtúmú yé tó fẹ́ kàwé gan á ti jẹ́ kó ní kíni ọkàn àtún depress kò ní lè fọ́ dá àìtó ilẹ̀ àìtó lè lọ́wọ́ bọ́ọ̀dà rẹ kó fi ṣe fẹ́ dà nìkẹ́ fún ọ ló kò lè fi fọ́ dà àwọn màmá ní ọ̀ àbí bàbá ní àwọn ò lágbára mọ́ kó tó wọn àfẹ́ tàwọn ọ̀dọ́ nìyẹn. wọ́n bá tiẹ̀ wá wò á rí i pé ọ̀rọ̀ àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ Ìjẹ̀ṣà yìí kì í ṣe ọ̀dọ́ gan lórí lè ṣe kinní lórí ẹ̀ àmọ́ a wá rí i pé àwọn àgbààgbà náà ń wòye títí yín. ẹ ṣe olóòtú ṣe é rí àgbọ̀dọ̀ parọ́ lórí ètò tán bá ní mo jẹ oyè síbí kan ibi tó mo lè jẹ oyè sí yẹn wọ́n wá gòdì ńbẹ tí mo dẹ̀ láwọn China kan dé you are welcome how are you ẹ mọ̀ màárọ̀ màá sí wọn wàá jókòó àfi gbẹlẹgbẹ mi gbì ó kílẹ̀ lé o wọ́n wá gòdì lẹ́yìn ilé yín 10 million rè 5 million rè àwọn olóyè náà máa pẹ́ ẹgbẹ́ kan mọ́ jẹ́ ká fò kan bójú fún ara wa bẹ́ẹ̀ kí ni ká ṣe agreement àdẹ̀rẹ́rìn ọ̀ya máa pẹ̀ tán kálábà mẹ́wọ́n kálá wọn. We don't carry youth along a ò carry àwọn ọ̀dọ́ wa along wọn tó yẹ kó ṣe ni pé ok o mo sọ pé kí ni wọn tó máa bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ program mo ní ó yẹ ká máa pe àwọn ọ̀dọ́ sí meeting ó ìgbékalẹ̀ ìyẹn ọ̀dọ́ á dá sí o tó lọ́jọ́ iwájú wọn fi mí sípò ní o náà àwọn ọ̀dọ́ yẹn àwa pé wọn lórí fóònù bá mẹ́rin pé àwọn mẹ́ta kan bá tajú wọn àwa wá ara wà àlejò láàrin wa o wọ́n gbó sílẹ̀ o kí wọ́n fẹ́ wá sí bàbá wọn ní wọ́n fẹ́ wá wá kùsà àbí gòdì tọkùnrin ká máa lọ pé àwọn ò fara mọ́ nìyẹn
for the development of that community tó lọ́jọ́ iwájú wọn ti wù ú tọ́ba náà fa fara mọ́ ní bàbá ìdáwó yẹn padà kó yẹn kéré tó yẹ pàwá tó níṣẹ́ ní community yìí àpọ̀ tàbí kán gbà wá ṣiṣẹ́ yìí gan kájọ máa ṣiṣẹ́ yìí gan abẹ́ bó ṣe ń lọ tọ́ba jòjò bó ṣe ń lọ tọ́ba wá yá kábàámọ̀ pé àgọ́ ti bò bó ṣe ń lọ àlẹ́mọ́lọ́ àmọ́ sí ni o máa ṣe láti fi kókó gold láti fi dry gold o wọ́n á ní ọjọ́ àlẹ́ ọ̀dà igbó yá gàdò kó tí ń rí a àti mọ̀nà rẹ̀ nì àrà máa ṣe ní modern style àdíṣe ní traditional style àdíṣe ní modern tó yẹ pọ́n lo machine láti fi fàsókè àná máa lo ọkọ̀ sọ́fẹ̀ tàbí máa lo àti gíga àá máa ṣe ń rí a ṣùgbọ́n ó yẹ ká máa kárí àwọn ọ̀dọ́ along bó owó ti ẹ̀mọ́ ibi tó bá ti wọ̀ á bẹ àwọn bàbá wa tí wọ́n fọ́ síbi tí gold yìí wà kọ́ kárí àwọn ọ̀dọ́ along tó ní pọ̀pọ̀lọpọ̀ wọn ò níṣẹ́. ẹ jẹ́ ń béèrè wọ́n ní ìjọba ló nílẹ̀ ìjọba ló ní ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ ǹjẹ́ ẹ̀tọ́ kankan wà tíjọba ń dá padà fún ẹ̀yin ọ̀dọ́ látara ohun tí wọ́n ń wà nínú ilẹ̀ Ìjẹ̀ṣà. To me personally má ní mo wò lójú òwòye mi wọ́n pe kíni kan ní IGR ní wọn bó ṣe máa ń parọ́ o àwọn kan owó epo àwọn owó kíní kan ẹlẹ́wọ̀n Bayelsa ibi tí wọ́n máa ń wo epo yẹn ó ní kí táwọn ọ̀dọ́ ìlú yẹn ń gain ẹlẹ́wọ̀n Yenagoa Bayelsa orí omi ẹwọ Ìpẹ́rù ẹwọ Ìtẹ́rù ẹwọ àwọn ìlú kékeré kó wà ní Bayelsa àti Port Harcourt ẹ wọ pé ibẹ̀ yẹn epo wà ń bẹ̀ àwọn ọ̀dọ́ wọn gbádùn náà ọ̀dọ́ wa ń bí mi rò pé ẹni tí wọ́n láti òkè. èmi personally ò mọ̀ àndẹ́gan àwọn olóyè tó wà ní sọ́ra days ibi tó ti wá gòdì yìí gan wọ́n á máa ṣe ẹ̀tọ́ fáwọn state torí pé ilẹ̀ ìjọba wọ́n gbọ́dọ̀ fi ọkàn ránṣẹ́ sáwọn state. ǹjẹ́ ó ti ẹ̀kan ìjọba ìbílẹ̀. I don't think so because ó yẹ káwọn náà ní task force tó máa go round ó máa go round káàkiri pé ohun tẹ́ ẹ ṣe yìí ó yá stop work I don't think so gbogbo bá gbọ́ wà ìjà ti ṣẹlẹ̀ wọ́n ti lura wọn láti tẹ lómi bọ́ sí inú kànáà tí ìròyìn àti gbé lọ́la pé ẹgbàá wa ìròyìn o gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ so mi rò pé tó bá dẹ̀ ti wà náà wọ́n lè máa bò ó torí mi ò gbọ́ àtà náà pé wọ́n ti lọ jà níta gún o àwọn lẹ́sà north àbí lẹ́sà east àbí lẹ́sà north àbí lẹ́sà tra ọ̀hún àtàkùn mọ́sà east and west wọ́n kóra wọn jọ àwọn kan lọ ẹ̀mọ̀ wọ́n kóra wọn ní task force ọ̀ kíní kan bọ̀ èmi gan ìmọ̀ ni pé mo máa rí àwọn civil defence wọ́n máa lọ bẹ̀ yẹn àwọn àmọ̀tẹ́kùn máa lọ bẹ̀ I don't know their job. ẹ jẹ́ àwò látàrí pé ọ̀rọ̀ góòdì náà la fi ń rí àwọn àlejò láwùjọ wa ǹjẹ́ ọ̀nà tí àwọn haúsá àbí nǹkan ọ̀nà táwọn àjèjì tí wọ́n ń gbà wọ ilẹ̀ ǹjẹ́ ó jọ́nà tí ó tẹ̀ tọ̀nà. ẹ ṣe olóòtú kò tọ́nà èmi ẹgẹ́ bẹ̀rẹ̀ kan mọ́tò ni mò ń tà ọ́ tí mo fẹ́ lọ sí Kútọ́nù tí mo gbá kí lórúkọ ẹ̀ tí mo gba Ṣàngó wọlé kò jìnnà láti Ṣàngó dé Ìdíròkò ṣẹ́kì bọ̀ bíi mẹ́fà làbá where from where ya come down wọ́n á wo ojú ogbó wa gbọ̀nàdà mi dúró mi rà wọ́n ní from where mo ní from Ọ̀ṣun gbẹ̀lẹ́jì mi wọlé padà ẹnìkan wà nù tó yẹ pé ìyẹn sọ Yorùbá bíi wọ́n jẹ́ kẹ́ lọ ọjọ́ mọ̀ pé ẹni tó bá sọ Yorùbá bíi wèrè àṣà ara wọn ní ìlú òdìkejì ni ẹgbẹ́ ti sìn so kò materialize rárá wọ́n dẹ àwọn nínú mọ́tò bíi àmẹ́fà wà nù ẹ̀ àwọn náà mẹ́ta sílẹ̀ wọ́n náà kọ́ bá san owó bọ́ọ̀dù òsì mi báyìí náà àwọn tábí wọlé bó ṣe wù wọ́n àwọn máa wà góòdì wa wọ́n tún lòdù bó ṣe gbọ́ wọ́n tún lòdù ní Tagún wọ́n á lòdù Sókótó wọ́n á lòdù Kánò wọ́n á lòdù ẹ̀ lọ wọ́n á tún lòdù ẹ̀ padà ní bọ́jọ́ kẹta wọ́n tún lòdù ẹ̀ padà ọjọ́ kẹrin àwọn kábíyèsí wa dẹ̀ wà ń bẹ̀ ṣé àwọn kábíyèsí yìí náà kábẹ̀ wọ́n bí gbogbo ẹ ṣe ń lọ yìí wọ́n ti mú wa àwa Yorùbá gan ti pa wá sẹ́gbẹ́ kan déyìí pé gan tàbá ló napo tán àwọn tó gbó ya napo tó gbó Gúmi wọn lọ bá wọn ṣe nǹkan tó yẹ kán bá wọn ṣe tó fún wọn lówó 3,000. ìyẹn ní wòye ti yín. lẹ́yìn ibi tí mo dẹ̀ ń gbọ́ lórí iṣẹ́ ọ̀nà gẹ́gẹ́ bí ọ̀dọ́ ni mí mo já lé mo já oko
nígbà tí ìyàwó olóòdì mi lọ tó pé òun dẹ̀ ní ọ̀sán sí oko tó ń fẹ́ ìgbókù bíi 3,000 kó ń fi ẹ mọ̀ alábáwúsá ní tagún kan ní oko ìmọ̀ràn àbí kíní àádẹ ìṣèkíní wá sí ọ̀dọ̀ àbọ̀ àádẹ fún 3,000 ẹ wá náà sùn nípọ̀ nígboro ẹgbẹ́ tí sì táwọn agbófinró wa náà bá ti rí ọ tó máa ti ń bọ̀ àwọn náà wọ́n á fún ọ ní ìlégbére àwọn náà kí bá kó ká máa lọ ọ̀nà àti pé mi àkó fámìlì ẹ̀ wá tọ̀ ọ̀hún tí ó ṣe tí ó bẹ̀rẹ̀ òsì dínkù tọdún you are from where drop down go back wọ́n á dàgbà sí Nàìjíríà ni àwọn kọ́ lè tẹ̀lé àwọn tó wà ń bí pé you cannot go anywhere ọtí kan bá rẹ̀ tó fẹ́ lọ bá dínkù tọdún. ó dẹ̀ jẹ́ pé nọ́mbà síta tí àwọn èèyàn lè pè tí wọ́n fi dá sí ètò lówùúrọ̀ yìí 07047421598 07047421598 tàbí kẹ́ pè sí ojú òpó eléyìí 07061580198 lẹ́ẹ̀kan sí 07061580198 náà ni nọ́mbà tí ẹ fi dá sí ètò lóòrọ̀ tòní. Ẹ ti gbọ́ kókó tá à ń gbéyẹ̀wò lórí ètò fún tòní. Ọ̀nà wo gan ni ìdàgbàsókè tó lè fi bá ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀ ilẹ̀ Ìjẹ̀ṣà àti ilẹ̀ kọ̀ọ̀kan ọ̀nà wo gan ni ìdàgbàsókè yóò fi bá ìgbésẹ̀ táwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n gbé kí ìdàgbàsókè kó lè bá ìpínlẹ̀ yìí àti ilẹ̀ Ìjẹ̀ṣà òun náà ni à ń gbéyẹ̀wò lórí ètò fún tòní. Mo kí yín kó òun látàárọ̀. Ẹ jẹ́ wá wò ó ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀dọ́ aṣíwájú tẹ́ ẹ ti lọ òkè tẹ́ ẹ ti lọ odò tẹ́ ẹ ti lọ ìsàlẹ̀ ìmọ̀ràn wo gan-an lẹ fẹ́ fún àwọn ọ̀dọ́ lóòrọ̀ yìí láti wà ní àlàáfíà láti wà ní ìṣọ̀kan láti máa gbé papọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá kan nígbà tá a bá dókè lọ́hùn àmọ́ ṣe bí gbà tó yẹ pé ọmọ ìyá mi rè àmọ́ níbi tá a wà yìí gangan ǹjẹ́ kò yẹ kí àlàáfíà kó jọba. kí àwọn ọ̀dọ́ wọn ní kí n fún yín nímọ̀ràn èmi ọ̀dọ́ ẹ̀yin náà ọ̀dọ́ ká fara wa nímọ̀ràn ká fi mọ̀ràn ká fi òun ni wípé ẹ̀mẹ́kẹ́lẹ́ bọ̀dé ti wà láti dọ̀mí àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun àti Nàìjíríà rò because ara ìmọ̀ tá a máa ń gbà lára àwọn ara wa ni pé èyí ló wà lọ́rẹ̀ $200 ká fi play sure bet kó lè kó fi ṣàlàáfíà sínú ayé ẹ̀ èyí ló ní dání I only 5,000 gbé 4,000 lérí sure bet ṣé Ìjẹ̀bú kó lè gba 1 million owó kí ìyàwó àfọmọ́ fi ajẹ nínú ilé kábàá lọ rìsọ́ọ̀tì àwọn ọmọ odò jẹ́ Ọlọ́run ti ṣe kí ni Ọlọ́run ti kọ fún pé ọ̀nà wọn nìyẹn yẹ́n bá kẹ́lẹ́ bọ̀dé ti ọ̀dọ́ ìmí àní òtòrò ti mí súnmọ́ rẹ o òtòrò ti mọ́lẹ̀ o ìbò tó ń dìbò ní Ẹdó ọ̀pọ̀lọpọ̀ lápá o tọ́wọ́n kàtẹ́ rìbí tí iná ògbé o tọ́jọ́ ọ̀dọ́ tó pé ọjọ́ àdásíra wọn ọba lè kí tí ọjọ́ àṣejọkẹ́ àmàjọba ẹ̀sìn ẹ̀ tó tikutiku political thuggery don't let body use you as political thuggery because a máa dókè títí wọn ẹ̀yìn a máa lọlẹ̀ a máa para yín bí ẹni pajá ṣé ó ní wò lé Yahaya Bello is 45 years of age kí ni èjì Àrẹ̀mọ Ọbásanjọ́ nígbà tó di military governor ní president Nigeria 38 years kí ni èjì Gowon 31 years of age kí wà ní èjì èmi gangan tí mi lè lù Nàìjíríà àgbà kí $1. ọ̀rọ̀ lẹ́sọ̀ yìí. so ẹjọ́ dọ́là àwọ̀ ọ̀dọ́ wà important it's very very so much important. Don't let anybody deceive you. Ṣebí yàn ní Arẹ́gbẹ́ṣọlá tó wà lùlù ọlọ́sùn bàbá Kàbírù ṣebí yàn ní Omiṣore ṣebí yàn ní Oyètọ́lá lọ́wọ́lọ́wọ́ sí àwọn gómìnà ojú wọn ti rí náà ṣe bọ́dọ̀ ni wọ́n ṣé wọ́n kẹ́sì lùlù wa ni they started from somewhere ẹ wọ́n bá akọ́lẹ̀ náà 27 years of age 27 years of age ló fi ṣe sẹ́nitọ̀ the youngest senator Nàìjíríà. ẹ jẹ́ ká tún pòjú. tó ẹjọ́ anọ́nà gidi láti lọ o. 07047421598 07047421598 tàbí kẹ́ pè sí ojú òpó 07061580198 lẹ́ẹ̀kan sí 07061580198 ní ojú òpó tẹ́lẹ̀ pèsè láti dá sí ètò iná tí ń gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ọ̀dọ́ ni wọ́n sì ká wọn lára ọjọ́ iwájú orílẹ̀-èdè ọjọ́ iwájú ìpínlẹ̀ Ọ̀ṣun
àti ọjọ́ iwájú ilẹ̀ Ìjẹ̀ṣà lápapọ̀ òun náà ni à ń pẹ̀kẹ́lù lórí ètò fún tòní. ẹ tún gbà ìmọ̀ràn yìí náà ló ṣe pàtàkì. bẹ́ẹ̀ni o. ó dáa ẹ jẹ́ wá wò kẹ́ tó lọ ìjọba kí lẹ̀ ń fẹ́ látọ̀dọ̀ ìjọba gẹ́gẹ́ bí ọ̀dọ́ tẹ́ fẹ́ kí ìjọba kan bá yín dá sí kí dàgbàsókè kó lè jọba nípínlẹ̀ Ìjẹ̀ṣà wà sí nípínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀. iṣẹ́ ni a fi máa járe òṣì iṣẹ́ bá ti wà inú ọ̀dọ́ á dùn àdé pé iṣẹ́ ìgbọ́n tó bá ṣe ìjọba tó wà wá gan àwọn ọ̀dọ́ mi wọ́n tún wá jẹ́ aláìtúmọ̀ ṣe alápámásìṣẹ́ ọ̀lẹ pàtó yẹ pé owó ojúmọ́ ti rọ̀ mọ́pọ̀lọpọ̀ ẹlòmíì àkàlà ṣe yahoo ẹlòmíì àkàlà ṣe àbájẹ̀bú ṣọ́ọ̀bẹ̀tì gbẹ́tà nàìjíríà ṣe mọ̀ ajá ń sáré owó ṣe mọ̀ ẹ mẹ́ka gbogbo yẹn gbọ́ba fún wa níṣẹ́ ṣe tẹ́ pé ó tó iṣẹ́ tẹ́ pé yes ẹ káàárọ̀ ọ̀gá mi ẹ káàárọ̀ lọ́bi iṣẹ́ ó bá close aago 4 close ọ̀gá ó dàárọ̀ sá o ọ̀dọ́ nídìí iṣẹ́ gbogbo akọ́lẹ̀ máa fún níṣẹ́ but ẹ provide iṣẹ́ àdéhùn gbogbo akọ́lẹ̀ máa ṣiṣẹ́ yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ tó wá pé bẹ́ẹ̀dà lọ́ fẹ́ ṣe alumí lọ́ fẹ́ ṣe kó fèsì ẹ̀ ẹ̀ẹ́dìgbẹ́ kọ́lé ẹ̀ẹ́dìgbẹ́ ralẹ̀. iṣẹ́ tó wù mí kọ́ rèé o. iṣẹ́ wù mí kọ́ lélẹ̀ kọ́ kàdé gbàdúrà sọ̀rọ̀ ọlọ́jọ́ iṣẹ́ ló wù mí kọ́ lélẹ̀ ọlọ́wà bá fa ẹ̀ṣẹ̀ sí ṣùgbọ́n sáà fẹ́ pé iṣẹ́ ìjọba ẹni ká sọ fún pa ìjọba fún wa níṣẹ́ ànídìkan lọ́dọ̀ ọ̀dọ̀ kábà fún wa ṣẹ́ ìbò yẹn á kún ìnẹ́nẹ́ election táwọn fẹ́ ṣe ìbò ọ̀dọ́ á kún bẹ́ẹ̀ fún wa ṣẹ́ kò ní sí pé wọ́n fi 15 naira 100 naira bribe wa àlàyé gba 15 naira lọ dìbò wọn bẹ́ẹ̀ yẹn gba 15 naira lọ ṣáláda ebi gan máa fọ́n 15 naira para mi ní ká máa sọ fún wọn àwa useless àwọn tó fẹ́ rẹ́ fún wa lówó yẹn pé get out with your money àwa face reality that's it. bí mo tẹ̀ ṣe rí pé ọ̀dọ́ títí mo rí pé ẹ wà lákọ báwọn àwọn èèyàn wá tẹ̀ wá wò pé ní ìlú kan wá sọ pé ó dá o $1 o la ṣojú rí a o. ìjọba rọrùn ẹ̀wọ̀n àgbàdo pa àwọn tó mọ̀ ẹ̀ tó wà lébò kí yín tí wọ́n bá kí n jáde ọmọ kọ̀tẹ́sì. kíjọba kí àwọn ìlú kọ́sọ̀ pé kó dá o. ìjọba ọ̀dọ́ lélẹ̀ ni ìjọba ọ̀dọ́ ni èmi ìjọba ọ̀dọ́ ni wípé wàá gbádùn ìjọba ọ̀dọ́ ni má ni mo kéyàn ọ̀dọ́ o greatest youth o inú wọn gá dùn because màá yẹ jòkó tí wọn àmọ́ kọ́tà àwọn ọ̀dọ́ ń fẹ́ ìjọba dẹ́ mọ́ tó bó mo fẹ́ ṣọ̀pọ̀lọpọ̀ kò lè yẹ kó rí bẹ́ẹ̀ aláwọ̀ àgbàlagbà ń lé àwọn ń lọ àwábọ̀ lẹ́yìn wọn ni ìjọba ọ̀dọ́ ló dùn jù lótú ẹgbẹ́ àdúgbò náà jẹ́ kí Nàìjíríà dára ìjọba ọ̀dọ́ ó dáa jù tó bí kíni kò ní sí wàhálà. ìyẹn ni pé ẹ sì nírètí wípé ọ̀dọ́ sì lè darí orílẹ̀-èdè. lágbára Ọlọ́run tó bí kíni àwọn tó ń jáde fún ipò òṣèlú sìn ẹ kàn máa ṣe empowerment fáwọn ọ̀dọ́ ẹ jọ àwọn tó fẹ́ jáde fún rep or house or anything ẹ máa ṣe empowerment fáwọn ọ̀dọ́ láti máa mú kúrò àwọn ọ̀dọ́ máa wú òní o mo pín ẹ̀rọ ata 50 fóbìnrin tó jọ̀dọ̀ inú wa dùn mo kàn tún pín irinṣẹ́ ìránṣọ lọ́fọ́kùnrin ariwo tó sọ ẹ̀bùnwó mo kàn fẹ́ fáwọn ọ̀dọ́ mi náà ní bí oyè bẹ́ẹ̀ kàn fi ṣe eré kàkiri kan iyì náà lọ ariwo ata kẹ́lẹ́ bá máa kọ́ ni wọ́n fẹ́ jáde fún tí wọ́n fẹ́ kọ́ńtẹ́ tí wọ́n fẹ́ ọjọ́ election àwọn èèyàn rérò ẹ tẹ́tí sí i ká ṣe kí ni ká make empowerment fáwọn ọ̀dọ́ àdé àwọn bàbá wa yìí náà ẹ káwọn ọ̀dọ́ jọ mítí wọn máa ṣe ní community yín ẹ káwọn ọ̀dọ́ wà ń bẹ̀ táwọn lọ́rọ̀ ọyá ọ̀dọ́ mẹ́ta kọ́ sọ̀rọ̀ ń bí àbá 5 ọ̀dọ́ náà Nàìjíríà táwọn máa bring out they will bring it up so that wọ́n á lè jọ síra pé bàbá ọ̀rọ̀ dẹ̀ wà bàbá ọ̀rọ̀ kí bàbá mi sọ ìmọ̀jàká síbi yẹn nìṣe o bàbá ọ̀rọ̀ kọ́ mọ kékeré sọ ní kéka gbé yẹ̀ o ló bá dóhun wọ́n á jọ̀wọ́ oh my God. òun ni ká jẹran pẹlẹnu àmọ́ òǹfà ọ̀nà ọ̀fun náà ni ò jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù $1 ọ̀nàrẹ́bù Báyọ̀ Olówó Òkèrè Agbákin tìlú Ìṣùà táyé ṣe tìlú Ọ̀mọ̀. ó yẹ kó pọ̀ kàkàdá wọ́n darọ̀ pọ̀ yorùbá kù ó yà pa Ọlọ́run ní ètò ni o Ọlọ́run ni o. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín torí pé a pè yín ẹ̀sìn ẹ̀jẹ̀ wa a rí pé lákọlẹ̀ wa ó ọmọ pé tá a bá láǹfààní àti pè yín lọ́jọ́ mi. ọ̀rọ̀ ọ̀dọ́ kàmi lára olórí ọ̀dọ́ lè jàdá sí olórí ọ̀dọ́ lè jẹ̀ṣà king of boys.
ó dá oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀kọ́ àìbínú adúgbò púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa ṣe ètò fún tòní látòrí olóòtú títí dé orí olóòtú àgbà àti lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wà ní ẹ̀yìn kámẹ́rà ẹ̀wọ̀n kámẹ́rà máa ń pátápátá Táíwò Mustapha àti ẹ̀wọ̀n mi kan jẹ́ Saka máa jẹ́ ani Saka gbogbo yín pátá làkìtẹ̀ ṣe àdúpẹ́ o mo mọ̀ pé tó bá sì ti jọ ọjọ́ míì tá a tún pàdé lórí ètò yìí ètò níwòye títí yín ojú wo lẹ fi wò ó tí ẹ̀já wo lè ta àgbéyẹ̀wò láàárọ̀ ẹ̀yin náà rí pé nǹkan kì í síbẹ̀ ó kì í síbẹ̀ mo dúpẹ́ púpọ̀ nọ́mbà tí ẹ mọ̀ pé sí rèé lẹ́yìn ètò láti bá mi sọ̀rọ̀ fún ìpolówó tàbí ohunkóhun tẹ́ ẹ fẹ́ lórí ètò yìí àfikún ni àyọkúrò ní níwòye títí yín bẹ́ẹ̀ ṣe fẹ́ kájọ ṣe 08132753565 08132753565 náà ni nọ́mbà tí ẹ mọ̀ pè sí láti bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò Abọ́sẹ̀dé Akínlábí Fásidé ló kọ títẹ̀lé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀gá àgbà iléeṣẹ́ wa Ọ̀túnba Jàre Ayọ̀ Martins Jagaban tí wàá nù títí ọjọ́ míì tá a ti mọ̀ pàdé káfíire àti ayọ̀ káfí pàdé lórí ètò àlejò mi ó dàbọ̀. ẹ ṣe o one love. Nàìjíríà yìí ti gbogbo. Orúkọ mi ni Olúwafẹ́yìkẹ́mi Fáṣọ̀sìn Brown. Èmi ni atọ́kùn ètò ìlera lọ́rọ̀. Ẹ máa pàdé mi lórí Freedom Television Channel 34 UHF ní ọjọ́jọ́rú tí àwọn olóyìnbó ń pè ní Wednesday. Ẹ tún lè rí wò lórí Facebook wa àti YouTube wa Freedom Television Òmìnira ní dédé aago 11:00 àárọ̀ sí aago 12:00 ọ̀sán. Ìlera lọ́rọ̀. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìlera yín ó jẹ mí lógún bẹ́ẹ̀ náà ni ó jẹ ẹ̀yin náà lógún. Ẹ má miss it.